بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Aki gbogbo àwọn ọmọ àlìjẹ́nnà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí kíra káàbọ̀ sílé tó yé tó wa Al-Basira. Èyí tó máa ń dé sí etí gbẹ̀nù kọ̀ọ̀kan wa láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9. Ètò náà ti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú ìyọ̀ǹda ti àṣẹ Ọlọ́run. Àwọn sáàtù àti wọn máa ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ wọn ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ni wọ́n tuntun kọ ètò tálẹ̀ yìí. Á rọ̀ wá kí á jókòó dáadáa. Kádẹ̀mú gẹ́gẹ́ kọ̀wé wa ẹ̀kọ́ ẹ̀sìn ni eléyìí tí a sì nígbà pé yóò ṣe wá láǹfààní láyé àti ní ọjọ́ àlìkíyámà Allahumma àmín. Àwọn sásọ tí a máa gbádùn wọn gẹ́gẹ́ bí a ṣe máa ń gbádùn wọn náà ní Sá Sulaiman bun Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ̀ ń jẹ́ kí á ní wọn pẹ́ falyatafaddal mahmudan. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wassalatu wassalam على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá annabi àti àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí annabi wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fìdí ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim àfẹnutọ́wọ́kàdé ọlọ́run ọba àlékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq à ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run gbogbo àwọn tí Ọlọ́run lò ní sábàbí tí wọ́n ń bá ní dá sétò tí a fi ń rí wa gbọ́ báyìí Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú wọlé àjọkà oṣù Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah gbogbo ẹnìkọ̀ọ̀kan náà tí a wá ń gbọ́ wa nílé tí à ń tẹ̀lé òdodo àpadà sí ibú tí yẹn fi máa ń lóhùn òsì Islam mọ́ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa iléeṣẹ́ Solution FM 93.9 Ọlọ́run má jẹ́ kó jóná ọbẹ̀ látòrí olùdásílẹ̀ tó lérí gbogbo ìṣẹ̀ǹbẹ̀ pátápátá Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn olóòtú ètò yìí Adébáyọ̀ tí àmíyù Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn wọlé àjọkàn sọ Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah gbogbo wa kájọ báyọ̀ náà Ọlọ́run pàdé la hawla wala quwwata illa billahil azim. Ní ìjẹjọ́ ẹ̀rọ Ọlọ́run kan béèrè kan ipe ẹ gbọ́ nígbà tí wọ́n ní wọ́n sàṣànàbí so tí ó sì mú ànàbí so ṣé kò ní nítumọ̀ kíká bẹ̀rù ayé bá wọn ọ̀ràn pé wọ́n ṣàgbébèrè ń wá pé wọ́n ní ẹ̀sìn bí torí ẹ̀ náà ní kúlẹ̀ àwòsù kìíní kejì fi sọ̀kalẹ̀ so mo wá ṣàdéhùn pé pẹ̀lú ìyọ̀ǹda tọlọ́run insha Allah ta'ala tó bá di òní á sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kúlẹ̀ àwòsù kìíní kejì kódà
tọ́pìkì tá a lè fún náà ni pé àwọn àdúà àtúndè tí wọ́n bá ní ìdè wọ́n dé èèyàn mẹ́lẹ̀ gbogbo tí ń sọ àwọn èèyàn di kèfèrí so pàtàkì ń tọ́ ẹkún ó ronú sí lára kúlẹ̀ àwòsù kìíní kejì àwọn èèyàn ò ronú sí torí àwọn àfáà tó fẹ́ sọ àwọn èèyàn délẹ́bọ ọ̀tọ̀ níbi tí wọ́n máa gbé wọn lọ ọ̀tọ̀ níbi tó sì yẹ kí wọ́n sọ̀rọ̀ lọ ní tí wọ́n sọ ni pé ìwọ́jọ́ wọn pọ́dánù ànábì gan wọ́n àṣàṣì mú òkè síkọ̀ àsáyé nu ẹ̀rì pa ti máa ń sọ wípé kò sí ẹnì kankan tó sọ wípé kò sí ayé ṣùgbọ́n àgbọ̀dọ̀ ti torí wípé ayé yàtọ̀ tó yẹ pé inú ayé tá à ń gbé sẹ́yìn pé inú ayé náà làwọn báyìí ṣùgbọ́n olè ń sọ pé kò sí ń tà wà nínú rẹ̀ ṣùgbọ́n ká sọ pé kò sáwọn ẹni ibi ká gbé wá bá wọn kékeré nìkan sọ pé kò sáwọn ẹni ibi àwọn ẹni ibi ń bẹ èṣù ń bẹ idán ń bẹ ògùn wà gbogbo ẹ̀ pátá ló wà ṣùgbọ́n èèyàn ò gbọ́dọ̀ ti torí pé ẹni ibi wà kó wá dẹni ibi èèyàn ò gbọ́dọ̀ torí pé ẹni ibi wà kóògùn wà kó wá dẹni ìbínú ọlọ́run wájú ọlọ́run èèyàn ò gbọ́dọ̀ máa fi gá kó máa fi fọ ìtọ̀ so ọ̀nà tọlọ́run lèèyàn fi máa ń kojú rẹ̀ gbogbo ẹni ó bá gba ọ̀nà mìtọ̀ yàtọ̀ sọ́nà tọlọ́run kádàrá pé wọ́n ti kádàrá pé kò lè soríire mọ́ lójú orin náà so ẹni tó bá jẹ́ yí pé tí ó bá ti ṣoògùn bùkátà rẹ̀ ò lè bíyá wọ́n ti yọ ìmọ́lẹ̀ kúrò nínú ìgbésí ayé rẹ̀ wọ́n ti kọjú rẹ̀ síbi iná so ọlọ́run ọba àlékọ́ lóòró dáadáa rò ló fi èṣù ṣe olùrànlọ́wọ́ fún pé wọ́n ní kọ́ máa fà lọ èṣù òsì ní ràn yàn lọ́wọ́ àfi kó mú yàn débi ìbínú ọlọ́run káwá lọ síbi wípé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ṣe lápèjúwe dáadáa fún wa nítorí pé òun ni wọ́n rán ọ̀pọ̀lọpọ̀ nǹkan orí rẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ tá a fi lè kẹ́kọ̀ọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sànàbí sallallahu alaihi wasallam tọ́lọ́run wá sọ pé òun ni ó ti ṣẹlẹ̀ sí ọya báyìí solution ni àṣepé ń sọ bá pé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí yín ìtẹ́ fi ṣe nì torí pé mo jọ ṣẹlẹ̀ sànàbí sallallahu alaihi wasallam kì í ṣe pé yẹn ókè ṣé ń gbà tó wá ṣẹlẹ̀ sànàbí àrílẹ́yìn ìgbà tó ṣẹlẹ̀ sànàbí wá di nǹkan mi kí ànàbí fi kojú rẹ̀ so ọlọ́run fi ànàbí yìí ṣe àpèjúwe bó jẹ́ pé ń gbẹ́nú ọ̀pọ̀lọpọ̀ òfin ẹ̀sìn tó yẹ kó rí ẹ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ ká há obìnrin ní ìsinsìn bó rí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀yá wọ̀n ni ọkọ practice ẹ̀ kádàwó òde báyẹn kéèyàn ò dúró níbi àdánwò ọlọ́run kọ́kọ́ fi ànàbí ṣàpèjúwe ẹ má ròyìn pé ìnìmọ̀dẹ́yìn náà wo tẹ́ ẹ bá ti rántí ìtàn rẹ̀ ẹ rántí pé àdánwò ṣẹlẹ̀ sí tí ń bá jẹ́ kásàsí kankan ó mu ẹni tá a sì bá mú nínú ìjọ ó lè máa òkè àbọ̀ lọ́n bínú sóni ẹ jẹ́ ń jọ mọ̀gá yín pé òkè àṣàṣì mú mọ̀ wá ní ọ̀dà náà solution ni kẹ́ ẹ má máa rò ó torí pé ẹ̀yin ó fúyẹ́ ọ̀nà wo ló sì gbà má nàbí àásọ ẹ̀yin ó fúyẹ́ tó rẹ̀ bá ṣẹlẹ̀ sí káwọn òkè kọ̀tán tí rẹ̀ bá ṣẹlẹ̀ sánà bírì àpẹẹrẹ pọ́lọ́wọ̀n ọgbà sẹ́yìn rárá èmi ọlọ́run kò síbi tí yẹn ìgbàdànwó gbà bẹ́ẹ̀ bá ní kíní ìyàwó rẹ̀ ti kú rí ọmọ rẹ̀ ti kú rí so àdánwò wọn lọ́wọ́ fẹ́ẹ́ ṣe kòró ń jẹjẹrí fún ibi ọdún mẹ́ta làwọn sọ pé fàyídà dhakarta Muhammadan. fàyídà dhakarta Muhammadan wa musabahu fadhkur musabaka bin nabiyyi Muhammadin. فذكر مسابك بالنبي محمد أفاني فإذا ذكرت محمدا ومصابه ó ní gbogbo ọjọ́ tó o bá ti rántí ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo àdánwò tó ṣẹlẹ̀ sí. فذكر مسابك بالنبي محمد. ìwọ máa gbádàwó rẹ sẹ́gbẹ̀ẹ́ tànàbí ọ máa bá nàbí ní ara iwájú ni. فذكر مسابك بالنبي محمد. so ó ní pé ìyẹn ṣe káàkẹ́ ṣe bá nàbí nánu ó ṣe lọ ọ̀gá kùtẹ́ dànù rárá ọlọ́run fi kọ́ alẹ́ kọ́ ni ńgbọ́ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ pé kí lorúkọ rẹ̀ lórí ọ̀rọ̀ ti ẹ̀há òun náà ló fi ṣàpèjúwe so ńgbọ́ fẹ́ sọ̀rọ̀ pé
ẹ má sọ ọmọ tí èso ọmọ yín ẹ má ṣe ọ̀dọ̀ ọmọ kẹ́ ẹ sọ pé kó jogún yín tẹ́ ẹ bá kú òun náà ló fi ṣàpèjúwe òun náà ọyàwó ni ọkọ lọ sí báyìí ní tó ti sọ ọyàwó náà ni ó ṣe báyìí so ló fi jẹ́ yí pé àpèjúwe ni Ọlọ́run fi ànábì sallallahu alaihi wasallam ṣe yí pé tẹ́ ẹ bá rí àdánwò báyìí mo ti fi kànábì náà rí o ìyẹn ọ̀sọ́ yín dẹni ìbínú o in tó lè mú yín dẹni ìbínú ni pé kẹ́ ẹ mọ́ rìnà tó rìn ṣé ẹ ti rí báwọn in tó lè mú yín dẹni ìbínú òun ni kẹ́ ẹ mọ́ rìnà tó rìn torí pé mo ti kádàrá gbogbo nǹkan ẹni tí ó ṣe oríire mo ti kádàrá rẹ̀ lẹ̀ ẹni tó jẹ́ pé òun ní ọ̀jẹ̀ sábà bí orí ibú ṣùgbọ́n ń wà kẹ́ni yọ kó rí ibú tí olè bá pọ̀ sí mo ti kádàrá rẹ̀ lẹ̀ ìwọ tó rò pọ̀ sàn kankan síyàn tó ní ó mú ṣáà gbára bó ọba wulẹ̀ ṣàṣì àdánwò yẹn ọkàn ṣùgbọ́n kí wọ́n lè bá wa kó wọ́ sínú fáìlì àwọn ẹni tí ò ní rí ìyọ́nú Ọlọ́run in ló jẹ́ ó jẹ́ pọ́ ọ̀dọ̀ rẹ ní agbègbà ẹni tí wọ́n rán lọ́wọ́ tọ́lọ́ mú gòkèun bó ọba wulẹ̀ ràn lọ́wọ́ yóò dòkèun ṣùgbọ́n kó kọ́ ọ̀rẹ́ ó lè bá wà nínú fáìlì àwọn olóríire ẹ̀dá pé lágbájá ni gbogbo nǹkan ti wà nílẹ̀ rufi àti akilam wajaffati suhuf káwá padà tí ma ti ń sọ ẹ̀rùn kí mi yé ṣe sọ tá a bá ti torí pé àáfàá ní àwọn àdúrà kọ̀ọ̀kan tó tún yàtọ̀ sí kúlẹ̀ àwòsù kìíní kejì so tá a bá ti wá ń sọ téèyàn bá ti lé ní mo tó lè tó máa sọ wà kí n tó máa lọ so tí bá ti ń sọ tí bá ti ń débẹ̀ ì máa kátà rìkọ́dẹ́ bá a ṣe ń gbọ́n bí ẹ̀ bá kò mí padà pé ẹ dákun àdúrà tẹ́ ẹ sọ so ẹ bá a sọ orí ni mo wà èyí kàn wọ́n sọ pé náà mo ti gbọ́ so èyí sì pa padà ìgbọ́n rẹ̀ kan mo ti gbọ́ tí mo sọ ìgbọ́ o so kálukú náà kó ní òun bá rò kó sì kọ́lẹ̀ kó sì rìkọ́dù ẹ̀ ẹ bá sì mà ó lè padà lọ wò lórí Facebook tó bá wo Ẹ̀sà Òkè Sunnatic TV yọba lórí Facebook bó lórí YouTube so Suleiman Ibrahim Ẹ̀sà Òkè lórí YouTube yọba ń bẹ̀ so ó lè wá lọ tàbí ọmọ rẹ̀ tí bá ń lo fóònù tí wọ́n máa fi ń browse so kó béèrè wọn ò rí padà báwọn àkọ́kọ́ náà ta ló sàṣà nàbí sallallahu alaihi wasallam ká kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn wá ń pilẹ̀ báwọn inú àdìsí Imam wa Bukhari gbà wá rahimahullah in tí wọ́n kí n sáré sọ story kì í ṣe story yẹn gan la nídìí arákùnrin kan tí ń pè ní Làbídù òun ni ó wá ọ̀nà láti jẹ́ pé kíkan nínú ẹni tó súnmọ́ Ànábì kì í ṣe ìyàwó ọmọ ọ̀dọ̀ ni o tó sì jẹ́ pé Yẹhudi ni kó mú irun Ànábì kóńpù tí fi ń yarun tí irun rẹ̀ wà ń bẹ̀ ló jẹ́ pé Islam kọ́ alẹ́kọ̀ọ́ gbogbo in tó bá jẹ mọ́ atharu wa in tí tá ń lò nǹkan ara wa tára ń kàn Islam ò fẹ́ kéèyàn máa fi ṣàwẹ́wà torí pé nínú ọ̀nà táwọn èèyàn máa ń gbà ṣàìdán sí yẹn ni pé kí wọ́n rí nǹkan tára lò tàbí nǹkan ẹ̀yà ara èèyàn ìmọ̀ ń tètè jẹ́ kó lórí pa ju kí wọ́n máa ṣe láì jẹ́ pé wọ́n rí nǹkan kan mú bí bàtà èèyàn bí kíní kan ṣùgbọ́n àwọn nǹkan yẹn yéé fi jáfara Islam fẹ́ ká dí gbogbo ọ̀nà táburú lè gbà tó jẹ́ kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ tó fi lè máa tètè ní tàwákùlù nu Ọlọ́run ju kọ́ ọmọ rorò kúrò lọ so arákùnrin irú àṣàsí wo ló wá ṣe torí pé àwọn kan mọ̀ sọ pé ìyẹn má pè lásàsí kì í ṣe pọ́ má nàbí kódà suhira Rasulullah sallallahu alaihi wasallam ìnìyàwó ẹ̀ṣà gan lò pé wọ́n ṣàṣà nàbí síhírù lò kó tó wá lo màtìbúùbù kó tó di pé ń gbòdì náà àdìsí làwọn màláíkà ń lo màtìbúùbù so bìmánà màsíhúrù náà ni alimàtìbúùbù bìmánà màsíhúrù so irú síhírù wo ló ṣe irú oògùn wo síhírù idán òun náà ni pé ó lè jẹ́ pọ́tọ̀ ní tó ń gbà lérò ṣùgbọ́n látara pé ànábì Ọlọ́run náà ni sallallahu alaihi wasallam in tó ṣẹlẹ̀ sánàbí ni wípé yóò máa ṣe bí ẹni pé ó wá sọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ ó súnmọ́ wọn kò sí lọ́dọ̀ wọn kò sí súnmọ́ wọn so bí wà tí wọ́n ń wò pé ṣé mo ti ṣe nǹkan wáyé ṣe pé ń ṣe so sírù yẹn ìní tẹ́niyẹn sí fánàbí sallallahu alaihi wasallam àwọn ìyàwó wọn sọ pé wà dọ̀ wá ká mo ti wà so tọ́lá lómi ó ní wọ́n wá dè mọ́lẹ̀ wọ́n dára bí mọ́lẹ̀ ń bọ́ ti dè mọ́lẹ̀ so
níbo wọ́n ti dè mọ́lẹ̀ okùn wo sallallahu alayhi wa sallam. So ẹnu ibi ọ̀rọ̀ yẹn wà nù. Ànábì wa ń sọ fún ìyàwó Aisha radiyallahu anha yìí pé ní tí mò ń bẹ lọ́run sí pé kó jó yé mi Ọlọ́run ti jó yé mi o. Àwọn màláíkà méjì ti wá bá mi, ìkan dúró ń gbèrí mi, ìkan dúró nísàlẹ̀. So wípé ìwọ Ànábì, ìkan sọ pé kí ló mú ṣẹlẹ̀ sárákùnrin pé wọ́n ti sàsí ni. So ni ò fi mọ̀ wípé òun ò súnmọ́ ọ̀dọ̀ àwọn ìyàwó. So ìkejì wa ń sọ pé ta ló wá ṣe? Làbídù ni. Okay, Làbídù ló ṣe. Níbo ló ṣe sí? Inú kànga bí báyìí. So Ànábì wa pàṣẹ fún Ali, Zubair, so ipe káàmẹ́ àti ìrántí ẹnìkẹta pé kí wọ́n lọ síbi kànga wọn, kí wọ́n á gbọ́n omi kànga wọn, ìsàlẹ̀ odò lọ́lọ́ rí mọ́. So kókó bíi méje bíi mọ́kànlá, kókó bíi mọ́kànlá ìlọ ta síbi kóńpù yẹn pẹ̀lú ran Ànábì sallallahu alaihi wasallam ló fi ṣe assassin. So àwọn mọ̀lẹ́ká Jibril wa ní ntọ́lọ ni àwa mú fún ọ náà ni pé kúlẹ̀ àwùsù kìíní kejì wọn wá ka kúlẹ̀ àwùsù kìíní kejì kúlẹ̀ a'udhu bi rabbil falak min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab wa min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad kul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasil khannas alladhi yuwaswisu fi sudurin nas minal jinnati wan nas. Aya mọ́kànlá ni. Bí a ṣe ń kà ní kókó kọ̀ọ̀kan tú. Bí a ṣe ń kà ní kókó kọ̀ọ̀kan tú. Àtúndé nu. Ẹ jẹ́ ká wá lọ síbi pé kúlẹ̀ a'udhu bi rabbil falak ká kọ́ sọ̀rọ̀ lórí rẹ̀. Ìntọ́lọ́run fi bẹ̀rẹ̀ torí pé kúlẹ̀ a'udhu bi rabbil falak lọ́wọ́ kọ́ sọ̀kalẹ̀ kí nọ́ọ̀sì ò tó tẹ̀lé. Nọ́ọ̀sì náà ló sì parí Qur'an. Ọlọ́run ní ìwọ Ànábì sallallahu alaihi wasallam. A'udhu bi rabbil falaq. Ọlọ́run ní Jibrilu ní kúl, Ọlọ́run ní máa sọ wọn kíkọ́ ọmọ sọ yí pé a'udhu mò ń fi Ọlọ́run ọba àlékè ọlá wá sọ. A'udhu mò ń wá sọ jáì, mò ń wá sọ. Bi rabbil falaq. Pẹ̀lú ọba tó jẹ́ pé òun ni ọ̀dá, òun ni Rabbul falak. Kí ni ń pè ní falak? Àwọn àfà ìtumọ̀ méjì ni wọ́n fún. Àkọ́kọ́, mo fi Ọlọ́run ọba tó ní ìmọ́lẹ̀ bóyé ṣe máa ń yọ. Alẹ́ la wà báyìí. Yíyọ òye yẹn láàárọ̀ tí àlùfájàrí ó yọ, tí white ó dé, tí dúdú ó lọ, òun ni à ń pè ní falak. Iyún lọ̀gọ̀rọ̀ àwọn àfà lọ. Ike bìmánà pé ọba tí ń mú òye jáde nídàjí tẹ́ ní mọ bó ní funfun ṣe débi dúdú yẹn padà tí dúdú fi disappear, iṣẹ́ tí ò ṣe tú wò ni. Sẹ́rí ní tó dé ń fẹ́ gbé látòrí sọ́tìlẹ̀ fálákì bá òun náà lọ́lọ́run kọ́kọ́ sọ̀kalẹ̀ ká lè bá a mọ̀ pàtàkì agbára tọ́lọ́run bá àlékiọlá tó fún àwọn mùsùlùmí. Ó jẹ́ pé gbogbo ẹni ò bá fẹ́ ṣe ìsìláàmù ọ wọnú rẹ̀ tán tápá ti tán ni. Ńgbà Ọlọ́run fẹ́ mú solution wá kò sọ yí pé wá lọ sídìí odò, wá lọ gbá, lọ jẹ́wé bètújẹ̀, lọ já kinní kan kọ́ wá máa pọ̀fọ̀. Ẹ dákun, ọ̀dọ̀ ta ló ní ọ padà sí? Ọ̀dọ̀ Ọlọ́run. Báyé bá ń bẹ tẹ́lẹ̀ tábà kan bá sọ pé àwọn akẹ́kọ̀ọ́ tí ẹ dànù ẹ ṣé wọ́n nígbà táyé wá ń bẹ wọn nígbà kúlẹ̀ òsù kìíní kejì sọ̀kalẹ̀ níbo Ọlọ́run ìfà nàbí sí padà ọ̀dọ̀ Ọlọ́run. Sọ wá ní kó tó lọ fi igá fọ ìtọ̀ ni. Kúl a'udhu Rabbil falaq. mo wà níbí máa sọ pé o fi ọba tó ní òye ìdájí tí máa ń mú jáde nínú òru dúdú sọ pé o fi wásọ. Àti ìmọ̀ tó fẹ́ fi wásọ ṣùgbọ́n ká kọ́ dún mẹ́un. Ànábì sallallahu alaihi wasallam nínú òṣèṣì rẹ̀ ni pé tánàbí bá lọ rìn àjò tó bá wá délùú kan ká kọ́ gba àdúrà ilé náà ká kọ́ gbà. Mo ní àwọn àdúrà Atude ni agbára ń bẹ́nu ìsìláàmù. Tánàbí bá dé ààyè kan ẹlòmíì ká ìlú ìṣòro wọ̀ kíní kan kò sílùú tí ò ní aburú tiẹ̀, kò sílùú tí ò ní dáadáa tiẹ̀, kò sílùú tí ò sáwọn oṣó, tí ò sáwọn àjẹ́, tí ò sáwọn àjànú, tí ò sáwọn ẹbọra, tí ò sí gbogbo àwọn ẹni ibi ń bẹ.
ṣùgbọ́n Islam ó sọ pé tó bá wọ̀ orí kankan ìlú ńlá lọ́wọ́ yóò ibi ẹ ti ń jẹrin èjìká ní irọ́ ẹrin èjìká kọ́ apá màálù ni. So kí lára bí máa ṣe tó bá wọnú ìlú kan ìwọ náà tó ń travel tó ń káàkiri ọwọ́nú ìletò kan ó débẹ̀ ṣàdúàì ya ardu rabbi wa rabbuka Allah a'udhu billah min sharrika wa sharri ma fika wa sharri ma yakhruju minka wa sharri ma yadubbu alayka wa a'udhu billah min asadin no hamza min asadin kiniun wa aswadin wa hayyatin wa aqrabin wa min sharri sakinil baladi wa walidin wa ma walada sallallahu alaihi wasallam ó lè gùn lójú ẹ tó ti yé báyìí kò gùn tọ́fọ̀ tí ẹ ń pa tí ẹ náà máa pa tó ń sọ lórí odó lóru táwọn àjànú bá yí ọ́n káfà ààrẹ ọbalẹ̀ mọ̀ gbọ́ ànábì ó sọ pé ya ard ìwọ lẹ̀ ìwọ ìlú Rabbi wa rabbuka Allah ọba tó dá mi iná ló dá wọ náà. Ẹ dákun ṣé ẹlòmíràn ní ìbá kínní kan sánàbí ń júbà lẹ́nu wá bí ó lágbára kankan o ìwọ ìlú tí mo wọ̀ ìlú yìí ọba tó nílẹ̀ ọba tó ní mí lónìí ọ́. A'udhu billahi mo wá ń fi ọlọ́run ọba àlékè ọlá mo ń wá sọ pẹ̀lú ọlọ́run ọba àlékè ọlá èyí sádìlẹ̀ nke ilẹ̀ ọ̀gẹ̀rẹ́ mọ̀sádìọ́ o kíní kan nǹkan ti sí ọ ti pẹ́. A'udhu billahi mo ń fi ọlọ́run ọba àlékè ọlá wá sọ ló jẹ́ pé gbogbo àfáàtì bá ń kọ́ ọ lọ́fọ̀ nǹkan burúkú ní ń kọ́ báyìí ló ṣe dàrú nù ànàbí tọ́lọ́run rán sí wa ó ní A'udhu billahi mo ń fi ọlọ́run wá sọ min sharrika níbi gbogbo aburú tó lè wà nù rẹ gbogbo aburú tó lè wà nù lùi ọlọ́run mo fi ọ wá sọ ẹ dákun ta aláṣàdì báyìí. Allah àdúrà tánàbí máa ń ṣe nù ṣé pẹ̀lú tánàbí ń sọ ẹ̀ sọ fún apẹ́kọ̀ sáwọn ẹni aburú ń bẹ̀ ṣé nítorí pé ẹni aburú ń bẹ̀rẹ̀ níbi ń ṣàdúrà mùsùlùmí ọmọ ṣàdúrà ni nítorí káwọn àfọ ọmọ júwe fún inú min sharrika níbi aburú rẹ ìwọ ìlú yìí wa sharri ma fika aburú orílẹ̀ yìí gẹ́gẹ́ mo wá sọ kó ń bẹ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́run kò pé ìyá kọpa jẹnu wa sharri ma fika àtàbúrú tí ń bẹ nínú rẹ ọ̀tọ̀lábúrú ti ẹgẹ́ ọ̀tọ̀lábúrú tí wa sharru ma yakhruju minka àti aburú in tí ó lè máa jáde láti inú rẹ wá síta wa sharri ma yadubbu alayka àti gbogbo aburú tí ń rìn lórí rẹ èèyàn ni o àjànú ni o nǹkan kẹranko ni o wa a'udhu billahi mo tún wá fọlọ́run wá sọ ànábì wa tún dákọ̀ àwọn ẹranko abìjàwara inú ìlú yìí tẹ̀ǹkì láyé ìgbà náà oríṣiríṣi inú gbó láwọn tọ̀ mí ní asadin kìnìún ni o wà aswadin ejò ọgbà ni o wà hayyatin àbẹjò wà akrabin abákèké wà min sharri sáàkì ní libi lad albalad àti gbogbo aburú àwọn tí ń gbénú ìlú yìí wà walidin àti gbogbo bímọ gbogbo tí ń bí nǹkan èèyàn ni o àjànú ni o kíníkan ni o gbogbo tí ń bí nǹkan wà máa wà ládà àti tí ń bí ọlọ́run ni mo fi wá sọ̀kún bí aburú gbogbo yín pátá tí fi kó ònú ìlú yìí ẹ má rí mi fi ṣe nǹkan kan ẹ dákun ṣé ọ̀fọ̀ lọ́wọ́ ń pa pé tẹ bá jáwé ọ̀tún ọwọ́ ọ̀tún ní ń bọ̀ nígbà tí Ọ̀rúnmìlà ń bọ̀ láti ìsàlú ọ̀run ọ̀kadì ẹ̀ méje lọ́wọ́ ìkànsọ̀nù ilé Ifẹ̀ irọ́ ìlàlọ̀ bá ti lọ rí ìntánẹ̀bì kọ́kọ́ máa ń ṣe nu ẹ rí i pé gbólóhùn yẹn ìtọ́lọ̀ ń sọ fún gani pé kúl àhúdù sọ pé ó fi ìtọ́lọ̀ wá dákọ àwọn àfáà wa ní ẹjẹ́ á lọ síbi wípé nígbà tí Ọlọ́run sọ náà lò Kùránì Kẹ́rímù pé fáìdá qara'ta al-Qur'an ìwọ ànábì tó wá fẹ́ ka Qur'an fasta'idh billah wá fọlọ́run wá sọ Allah ó kọ Ọlọ́run tó lágbára jùlọ ismullahil azam ó kọ Ọlọ́run tó lágbára jùlọ ní Allah àwa Yorùbá à ń pè ní Ọlọ́run àbí so Allahu yẹn
Ọlọ́run ní kó lò ṣùgbọ́n níbi ní ìsìn nínú kúlẹ̀ oṣù kìíní kejì yìí ń tá a fẹ́ fi máa tú ìdè gbogbo òwò tí wọ́n ti dì ọ́ ni wọ́n ti kékeré kan ní àwọn àṣírí ńlá fẹ́ tú ń tá a fẹ́ fi tú dè Ọlọ́run ọ̀wà ní kànáà sọ pé kúl àwùdù bìlà ọwọ́ ni kó sọ pé kúl àwùdù bìrọ́bìl falak wọ́n ní kí ló tó jẹ́ pé ọba tó dá òye yíyọ òye kó nú òkun ìlú ní kànáà bí òfin wáṣọ tí ò dá kọ pé títí pé kó sọ pé mo fi Allahu mo ṣe kí ni o mo fi wáṣọ tó jẹ́ pé Allahu yẹn ló lágbára jùlọ àwọn àfáà ní ṣe é rí tíbi tẹ́ ẹ bá fẹ́ ka Kùránì yẹn nígbà tá a bá fẹ́ ka Kùránì ìbádà yẹn ìtọ́lọ̀ ń fẹ́ ni pé ká lo Allah orúkọ tó lágbára jù kí ló fà á ó ní wípé shaitan èṣù ó lágbára níbi kọ́mọ̀jì kọ́mọnìyàn èṣù agbára ń bẹ fún èṣù ìtẹ́sù máa ń fẹ́ ni pé kọ́kọ́ dí ọmọnìyàn kó ń bi gbogbo òjọsìn ìyẹn rọrùn fèṣù ju fífi aburú kàn yẹn lọ ìtẹ́sù máa ń láìkì jù láyé ni pé ó ò ní rí tọ́lọ́run ṣe ibi tí mo lọ gangan nu so torí ẹ̀ ló bá jẹ́ pé ń gbọ́ Ọlọ́run fẹ́ jọjẹ́ yí pé káka Kùránì títọ́lọ́run ni ìjọsìn ni ẹ bá ń fi ókọ mi tó lágbára jùlọ ní kẹ́ ẹ fi lé èṣù dànù bẹ́ẹ̀ ṣùgbọ́n di iṣẹ́ wẹrẹ tí máa ń ṣe iṣẹ́ wẹrẹ ni káfá ẹ̀sẹ̀ sí yàn èṣù náà ni ló ti báyìí kọ́ dẹ àìsàn sí yàn kọ́ jẹ pé kì í ṣe àìsàn pé ara mi ọ̀rọ̀ afẹ́ǹsì kí o kí wọ́n ṣàṣìyàn èṣù náà wọ́n ó pè ẹ̀yin ìyá o kíní kan atagbájorí àtẹ̀dọ̀jọ́ kan arúgba aṣọ wọn balẹ̀ sí èèyàn renu èèyàn arúgba igba 200 aṣọ kọ̀ wá balẹ̀ so ẹ̀yin ni o kíní kan gbogbo àwọn tí ń pè ogbó oríkì tí a ń fún kò sẹ́dẹ̀ tí a ń lọ ju èṣù náà lọ òkè tó bá jẹ́ wípé èṣù yẹn iṣẹ́ táwa rò pé lọ́lágbára jù mọ́jà yóò mú ọ lọ́dọ̀ Ọlọ́run ó kéré sí kéèyàn má rí ìjọsìn ṣe ibi ìjọsìn lọ lágbára jù ó kọ mi tó tóbi jù ní ẹ máa fi wáṣọ bẹ́ẹ̀ kọ́ bá fi lè lágbára kọ́ bá fi lè kọ di yín ṣé ẹ fẹ́ ṣèjọsìn Allahu ní ká ẹ máa fi wáṣọ bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi tí ké ẹ fẹ́ tú ìdè ẹ fẹ́ sádọ́lọ́ ọ̀dà náà sọ pé bí Rabbil falak torí pé aburú afẹ́ fi wáṣọ kó ń bi aburú ń tẹ̀sùn lè dálẹ̀ nú ẹ̀mí ó dé ní aburú tí ó lè dálẹ̀ sínú ara nínú àṣàṣì Rabbil falak ní ẹjẹ́ àlùmẹ́ọ̀ àwọn àfà wa ní kí ló tó fi dájẹ́ pé Rabbil falak lọ́lọ́ ń lò tí ọ̀dà akọ rọ́bù mi pé ọba tí máa ń yọ sọ pé ọba tó ní ìmọ́lẹ̀ tí ń yọ jáde nínú òru nígbà tí ilẹ̀ bá fẹ́ mọ́ òun lè fi wá sọ àwọn àfà ní hikima bẹ́ẹ̀ hikima gidi tọ́pọ̀ kí ló dé torí pé Ọlọ́run ọba àlékè ọlá tó lágbára láti lè yọ òru dúdú kúrò nínú ọ̀sán àbí láti lè yọ ìmọ́lẹ̀ kúrò nínú ẹwọ bóru ṣe máa ń dúdú tó bá di òru tí ó dúdú táwa ní ìmọ̀ bílẹ̀ sí lágbára Ọlọ́run ọba àlékè ọlá ẹ̀ ọlágbára fọ́dọ̀ ẹ̀ ń tó bá fi rú sẹ́bà yẹn wá sọ kẹ́niyàn ó lè bá a máa fọkànbalẹ̀ pé ibi tí mo fẹ́ sáàdì gbogbo aburú yẹn yóò bá ń ka kó òun lọ ká dúdú lọ tó mú funfun dé tí ò fa wàhálà ibi tí ẹni tí mo fẹ́ sáàdì alágbára ní kẹ́lẹ́ bá a máa ronú sí agbára rẹ̀ lórí bó ló ṣe yọ ọ̀sán bó ló ṣe yọ ìmọ́lẹ̀ kó nú òru tí ò fa wàhálà nú òkùnkùn dúdú birimu Ọlọ́run lágbára kọjá bẹ́ẹ̀ sí ń rò wá qudratullahi fawqa shakki wa tuham agbára Ọlọ́run kọjá kéèyàn òkè ṣẹ̀ṣì rò pó lè ṣe ọ̀dà náà kó lè bá a mọ̀ pé agbára yóò ní tí ọ inú òde tó wà yóò tù jẹ́ ń sọ fún ọ pé tùmọ̀ Rabbil falak èmi tí mo lágbára tí mo jẹ́ pé mi mọ̀ ń yọ ìmọ́lẹ̀ ìwọ náà lọ wò lálẹ́ ìmọ́júmọ́ dúró kó wo bí ilẹ̀ ó ṣe mọ́ bóyá o lè mọ̀ ọ̀gẹ̀rì pọ́mọ́ náà ni bó o ní ẹ ṣe pa black yẹn rẹ tí white débẹ̀ bí mo ṣe ka lọ bẹ́ẹ̀ ni ṣe ka gbogbo òde rẹ lọ subhanallah bi Rabbil falak àwọn àfáà ní nínú reason mi tọ́lọ̀ ń fi sọ bá
tó sọ pé kúl a'udhu bi rabbil falaq òun náà ni pé ṣe rí yíyọ alfajari tílẹ̀ fi mọ́ bí ó sì jẹ́ pé ẹni tára bá níyàn ara èèyàn ọ̀yá tó bá ti ń di ọwọ́ pélé fẹ́ mọ́ inú ẹni tára rẹ̀ ọ̀yá máa ń dùn ẹni tára rẹ̀ ọ̀yẹ́ ègbà tòru kèé gbà tòru o bí ó sì máa retí pé kí ló tiẹ̀ mọ́ kí ló ọmọ ọlọ́run jẹ́ kó yé yín pé àsìkò tó lágbára ni bí mo ṣe ń yọ mímọ́ yẹn jáde òye yẹn jáde kó nínú òru wa kayfa la yakunu dhalik bí ẹni tí ara rẹ̀ ọ̀yá tàbí bá ṣe ń lo òru tí ó máa wà lẹ́mìí wa bíi kílẹ̀ ọmọ lẹ́nu tó bá jẹ pé ọlọ́run bá dáwọ́ kankan bí ṣe ń jẹ̀ràn ilẹ̀ mímọ́ pé kílẹ̀ ò tètè mọ́ bẹ́ẹ̀ náà ni ìwọ tó fẹ́ fi kúlẹ̀ àwùsù kìíní kejì tó fẹ́ fi wàṣọ bẹ́ẹ̀ náà ni kó o tètè máa jẹ̀ràn pé àlàáfíà ti dé kó o lè tè ní retí àwọn àfáà wa ní ẹjẹ́ á lọ Ànábì wa Yusuf alayhi salatu wassalam ara rẹ̀ ọ̀yá Jùbìrìlù wá bá ipe ìwọ Yusuf àsìkò tó wá bá sí ó jẹ́ àsìkò ìdàtọ̀ kẹ́yìn inú òru tí òye ti fẹ́ máa jáde àlùfájàrí ti fẹ́ yọ Jùbìrìlù wá ní kí Yusuf ó máa ṣe ọ̀yá Yusuf ṣàdúrà kọ́lọ̀mbọ̀ mú àìsàn rẹ̀ kó Yusuf wá ní rárá ìwọ ni kó ó máa ṣàdúrà kémi ó máa ṣe àmì Jùbìrìlù wá ṣe àdúrà Yusuf ṣe àmì Ọlọ́run bá ká ìlera ọba kakó ọwọ́ wá nírú àsìkò níjọ́ kejì padà Yusuf ọ̀yá ṣe máa ṣàdúrà kó máa ṣàmì ànábì Yusuf ní rárá èmi ni ó jẹ́ ń ṣàdúrà báyìí kí wò ó ṣe àmì ànábì Yusuf wá ń sọ fọ́lọ́run pé ìwọ Ọlọ́run irú àsìkò yìí gbogbo ẹ̀dá lórílẹ̀ ayé bá ń kàní ara wọn kúò ní dídí irú àsìkò yìí àwọn àfáà ní kò sí bára sí lè mọ́ ènìyàn tó bá ń di àsìkò tí àlùfájàrí fẹ́ yọ bó ṣe ìdẹ̀ra díẹ̀ yóò wà fẹ́ni tára ni nígbà tí bó ṣe kó tù kó tó wá padà fífúyẹ́ a máa wà lọ́wọ́ àsìkò nítorí pásìkò yẹn lágbára irú àsìkò tó mú tó bá mi kánira ìkó bá ń ká kó fún gbogbo ara ayé pátá wọn ládùn ànábì Yusuf ní ń gbà di òní lórí everybody alayhi salatu wassalam àwọn àfáà wa ní àdúrà wo ni Yusuf wá ṣe fọlọ nígbà tí ìnira dé kí la túdé tiẹ̀ tó lò ẹjá tún lọ bí tiẹ̀ náà àdúrà tó lò máa tó kọ ó ní yá uddati fi shiddati wa ya mu'nisi fi wahshati wa ya rahima gurbati wa ya kashifa kurbati wa ya mujiba da'wati wa ya ilahi wa ilaha abahi Ibrahim wa Ishaq wa Yaqub irham sigara sinni wa da'fa rukni wa qillata hilati ya hayyu ya qayyum ya dhal jalali wal ikram àdúrà nàbí Yusuf nù alayhi salatu wassalam bàbá ńlá Atude tó láyé yóò sì tọ́wọ́ tó wá jẹ́rú àsìkò tá a sọ láfẹ̀mọ́jú ẹ dákun ìwọ náà máa gbọ́ ohun tí ń sọ níbo ló ti jọ ló jẹ́ pé àníṣẹ́ tá a bá dójúlé gbogbo àwọn àfáà tí ń jẹ́ àwọn àfóúnjálàbíhùn àwọn àfáà ẹlẹ́bọn àwọn ní ẹbáyé jẹ́ níbo lẹ fáwọn èèyàn ládùúgbò ìsìláàmù dé níbo lẹ júwe wọn sínú tọlọ́run tó fi di pẹ́ ní wọ́n máa gbẹ́bọ kò yé mi ni o kí lẹ bọ́ wá débẹ̀
níbo ni ẹ ti ń sọ pé ẹ kọ́ ìsọ́lọ́ ni kẹ́ ẹ tó rówó tẹ́ bá lówó tẹ́ wà kó sọ́lọ́ pé ọlọ́run mo dé níbo ló ti dé. ẹlòmíì tẹ́tù máa wò pé ẹni ọlọ́run ní pé la ilaha illallahu la ilaha illallah la ilaha illallahu la ilaha illallah. nígbà tí bá ń sọ báwọn tí a pé ẹni tí ó bá kóso kọ́ máa pè wọ́n o wọ́n dáhùn nígbà kan wọn ò ní dáhùn nígbà kan tí àpá àfàkà lọ sọ báwọn inú yóò ti máa dùkà ọ̀rọ̀ dáadáa làfáà sọ ọlẹ́ni tí ó bá kóso kọ́ máa pè wọ́n ẹni tí ó bá pàjẹ́ kọ́ máa pè wọ́n ṣùgbọ́n ẹni tí ó bá kiri ó ti sọ pé ẹ lọ ó ń sọ ni pé láìláìláìlá nìkan làwọn gbójúlé nígbà tó náà bàjẹ́ báyìí ẹ rò pé láìláìláìlá ní kí sẹ́ láìláìlá lọ́wọ́ ṣe ìbádàlá rìjàlálá àìnà náà bè àonílá wàhálà dé gbólóhùn yẹn ó ti sọ̀rọ̀ ẹ̀dẹ́lẹ́bọ. ìtumọ̀ yẹn pé ẹ̀yin ẹrúsìn ọlọ́run o ẹ wá ràn wá lọ́wọ́ kódà wọn tó ń bá a tún bẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run o ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ wá ràn wá lọ́wọ́ kò sáà bí ọlọ́run tí máa ń pẹ ẹrúsìn ọlọ́run kò sáà bí ọlọ́run tí ó pè ẹ̀dá ọlọ́run kẹ̀kẹ́ adẹ́dàlá máa ń pè gbogbo òṣòro tó ọba ní tí ẹ bá ti fún ọ ládùúà tí ń ṣe yá jam kọ́sítọ̀ jáj kì í ṣe ọkọ ọlọ́run o yá àdàdà bá bíílà sàdàdà bá bíílà gánrà bíílà húgàkú kìnnìkan gàǹkà tí àwọn àjẹnù bá mú ọ ìpèkùkè ló ń pè wọn ó kọ ọlọ́run ò ní wàhálà nù ẹ máa gbọ́n tí Yusufu gan sọ ànábì Yusuf alayhi salatu wasalam yá udati fi shiddati mo mọ̀ pé wọ́n tó jẹ́ pé ìwọ ni èsè ń pa mi rúdà ìwọ lè ṣe ń pa mi fi shiddati níbi ìnira tí mò ń rí gbogbo ẹni tí ń rí ìnira lọ́wọ́ báyìí ọlọ́run bá ní sọ di tútù gbogbo ohun tí ó mú nira ń kó nínú àdúrà tí máa ń mú nira lọ ànábì ọlọ́run ló ṣe léyìí èyàn ìbéèrè lọ́wọ́ ẹni tó sọ́ọ̀tì pé bó ló ṣe sọ́ọ̀tì látẹ́sí anhali kí ń káyífà wá látàjàbá anhali kí ń káyífà wá balifajaba ansalimi káyífà nàjà balifajaba ansalimi kàìfà nàjà. àwọn tó lọ ń lò yọnu sí tó dájú ní gbogbo àwọn bàbá tó ń dá kan ta ló sọ fún ọmọ ló ti gbàgbé pé Ọlọ́run ti yọnu sí ẹ bàbá nu eru bàbá nu àrò bàbá wa ní dìkànga bàbá wa ní dìbọhù bàbá wa ní nu stọrẹsì kí lọ́kàn wà tẹ àwọn bàbá eléyìn àwọn ànábì Ọlọ́run lọ dájú láàmú ṣàdúrà fún wọn pé Ọlọ́run bá ní sàlékún kẹtì gbogbo àwọn bàbá yòókù á máa tọrọ ọ̀kẹ́ fún ẹni bọ́lọ̀ bá lóun ọ̀gbà nǹkan táwọn ànábì Ọlọ́run ti sú ọ ìyẹn òdì ní pé wọ́n rí dínkù àwọn èèyàn lọ́rọ̀ ridiculous ni ànábì Ọlọ́run ní sọ̀rọ̀ yá udati fi shiddati mo pè wọ́ Ọlọ́run tó jẹ́ pé wọ́n lè ṣe ipa mi fi shiddati nígbà nira mi wàyá mú nì sí ìwọ tó jẹ́ pé wọ́n ni mo máa ń bá najú fi wahshati nígbà tí n bá pààyàn tí mo dá wà ìwọ nìkan mo ń bá najú wọn láǹjànú tí mò ń pè ń kọ̀rọ̀ wàyá rọ́hìmọ̀ gòrùbátì ìwọ tó jẹ́ pé wọ́n lọ máa ń kẹ́ gúrúbà mi kí ni gúrúbà ìjàdójì mi torí ibi tó wà kọ́ mẹ́nìkan rí kò ní fámìlì bẹ́ẹ̀ wàyá káṣífà gúrúbátì ìwọ tó jẹ́ pé ìwọ lọ máa ń bá mi gbé gbogbo àdánwò mi dànù kọ̀sẹ́dà tó lè bì dànù wàyá mùjíbàdà àwátì ìwọ tó jẹ́ pé ìwọ lọ máa ń jẹ́ pé èmi tí ń bá pé ọ wàyá ìláhì ìwọ tó jẹ́ pé ìwọ nìkan ìláhí lọba tí mò ń jọ́sìn fún sórí ìwọ tó ṣàdúrà yìí tá à ń sọ fún yìí ìwọ tó ń pokò àǹjẹ̀nù kò lè wúlò fún ọ bọ́ ọba dẹ́ra ṣúgà nù lè rọ́ ọ̀tọ̀ wá o gbogbo wọn tó ní nǹkan tó so kẹ́nu ọ̀nà gbogbo ẹ̀yin inú ilé tẹ ní kíní gbogbo ẹ̀yin inú ilé agbo ilé tẹ̀ ń gbọ́ mi tẹ sọ òwú kan mẹ́nu ọ̀nà ìwo kan mẹ́nu lọ́lọ́jàdá ní gbogbo àdúrà yóò wúlò fún gbogbo ìranù tẹ súnmọ́ bẹ́ẹ̀ àti gbálẹ̀ ìyá tẹ ní wọ́n fi gbálẹ̀ ta ní gbálẹ̀ já gbogbo rẹ̀ dáadáa ó ní kíní káwọn àfáà náà lò fún àfáà wo ló fún ọ ní fùkúfù ní tí ò jẹ́ rọrùn gidi sùnú lé yín máa já bó sí ń gbọ́ ni ó kọ́ máa jáda ní gbogbo wa tó ń sin gbẹ́rẹ́ tó ń sọ kíní tó wá sàdó ilé kò lè wúlò fún ọ àṣìdànù ló ṣe o wọ̀yá ìláyí ìwọ tó jẹ́ pé òun nìkan ni mò ń jọ́sìn fún wọ́n ìlà àbáyí ìwọ náà lọ́ba táwọn bàbá mi ń jọ́sìn fún máa gbọ́ àwọn wo làwọn bàbá wa lọ́sẹ̀ fẹ́ dá kan Oòduà ẹ̀ sí bàbá rẹ o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀sìn àtọ̀runwá òní ọmú wa ṣé bàbá yín gé ní ìsàtọ̀runwá Oòduà gé ìsàtọ̀runwá ṣé bàbá yín gan tọ̀runwá náà ni àbí sọmọ inú ilé ni
nígbà tó sì rìn dé tó délé Ifẹ̀ ọba àwọn Yorùbá ń bẹ àbí ọba Yorùbá ń bẹ ọba àwọn ìdílé bíi mẹ́rìndínlógún nílé Ifẹ̀ so ìdílé bíi mẹ́rìndínlógún ńlọba nílé Ifẹ̀ ṣé Yorùbá ṣé Oòduà lọtẹ Yorùbá dé ni òun náà rìn wá ni ẹ wá àṣẹ̀sìn àtọ̀ rìn wá àbáyín gan rìn wá ni ilẹ̀ lábá wọn sì ti ní ń bọ̀ kì í ṣẹbọ ní ẹ̀ ń ṣe ibẹ̀ ìsìláàmù wọn ń ṣe ibẹ̀ ó fi hàn pé Oòduà torí ẹ̀ ní Oòduà ò ní òjò ní ojúbọ kankan kò sì bo òòṣà Yorùbá náà yà sọ wọn ní òòṣà bọ̀ bá lè gbèmí sí bí bó ṣe bá mi ọ̀sán gan ló ṣadé Oòduà gan òun òòṣà wá ẹ wá lẹ́sẹ̀ àtọ̀rìn wá ní àṣẹ ṣé bàbá yín kì í sàtọ̀rìn wá èèyàn máa tọ̀rìn wá tẹ́ wá sọ pé sàtọ̀rìn wá làṣẹ rọ̀ ẹ̀sẹ̀ àtẹ̀yìn wá ni. ó ní ìwọ Ọlọ́run ọba àwọn bàbá mi tá bàbá rẹ ànàbí Ibrahim bàbá gbogbo wa nù wá Ishaq ànàbí Ishaq wá Yakub ànàbí Yakub yẹn náà ni à ń pè ní Israel so Israel ànàbí Yakub tó yẹ pé òun lọ sí àwọn ọmọ Israẹli lẹ irham sigara sinni Ọlọ́run bá mi kẹ́ bójórí mi ṣe kéré Ọlọ́run kẹ́ mi èyí fọ́ọ̀mù wájú Ọlọ́run kódà kọ́ 100 years àwọn kan tí èèyàn bá kú 100 years láyé tí wọn àbíkú ni wọ́n kà kún wàdúrà rúkú ní wàkílẹ̀tẹ̀ hílàtì Ọlọ́run o wàkílẹ̀tẹ̀ hílàtì àti bí tèmi ṣe kéré wọn ò lété kankan wọn ọgbọ́n èyí fọ́ọ̀mù wájú Ọlọ́run wọ́n tó wá ń fọ́ọ̀mù wọ́n ní onílàkà ẹ̀ Ọlọ́run ànábì Yusuf ní sọ báwọn o Ọlọ́run kẹ́ mi ṣàánú mi bá ń ká gbogbo ìnira yìí kó sínà fún mi oníyà hayyu ya qayyum mo pè wọ́ ọba bẹ̀mí láíláí tó ní ikú gbogbo ẹni táwọn èèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run òkú lẹ́yìn jọ́sìn fún òkú bọ́ọ̀bẹ̀dá kò ogun kò sí láyé mọ́ ọ̀wá ń jọ́sìn fún gbogbo ẹni tó ọlọ́mú gbogbo ẹni tẹ̀ lọ́n para rojọ sí di séwù sàárè séwù tó ọlọ́jókòó kàdí sàárè rẹ tó torí ẹ̀ lọ Senegal ìwọ ni tí ọba sì lè ṣeéṣe ní kọ́lọ̀ wọn ó jí padà ní yóò sọ fún ọ páwọn ẹ̀ka ń bẹ tí ń ṣẹlẹ̀ nínú fámìlì wọn tínú wọn ò dùn sí ó ń gángan ò lè dà kọ̀rẹ́ẹ̀tì ìwọ wá ń gbé bùkátà àti ẹ lọ bẹ ò gbé bùkátà rẹ lọ́dọ̀ Al-Hayyu ọba sẹ̀mí láíláí tí ò nígbà tó bẹ̀rẹ̀ débi pé yóò parí Al-Qayyum ọba tó dúró ti gbogbo ń tọ́ dá tó sì mọ tí ń ṣẹlẹ̀ sí gbogbo ń tọ́ dá bọ́bá àánú yàrá rẹ̀ ọmọ tí ṣẹlẹ̀ pásẹ́jì bó lọ sí kámẹ́rà náà máa kọ̀yìn síbò mí ibi ọkọ̀ ojú sí nìkan ni ó rí ya dhal jalali wal ikram so àdúrà nàbí Yusuf ni alayhi salatu wassalam Ọlọ́run ní ìwà nàbí kúl a'udhu bi rabbil falaq sọpọ̀ wásọ̀ kó níbi mo ofitani bi rabbil falaq ọba tó jẹ́ pé òní mú òye jáde níbi dúdú zulmati láì ọba tí ń jẹ́ kọjọ́ yọ min sharri ma khalaq ìtumọ̀ kejì kul a'udhu bi rabbil falaq àwọn àfáà ní atúndì sọ pé ìwọ Ọlọ́run wà níbi máa sọ pé ofitani wàsọ bi rabbil falaq ọba tó ní ọ̀gbun kan nínú jannama falaku yẹn wọ́n ní jannama ni ọba tó ní ọ̀gbun kan nínú jannama ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn àfọ ní tafsiri ọlọ síbi ìtumọ̀ kejì o ibi alákọ̀ọ́kọ́ ń lọ gọ̀ọ̀rọ̀ lọ torí pé Ọlọ́run sọ pé fálékùl isba èmi lọ́ba tí mo máa ń mú òye jáde falaku nìyẹn Ọlọ́run wa ní min sharri ma khalaqa afọlọ́run wá sọ ó ní wà níbi máa sọ pé ọfọlọ́run wá sọ kó níbi kíni o níbi gbogbo aburú min sharri ma khalaqa níbi gbogbo aburú ntọ́lọ́run ọba àlekè ọlá tó dá tó bá jẹ́ pé aburú ntọ́lọ́run ọba àlekè ọlá tó dá yẹn a lè tú síbi kí lorúkọ rẹ̀ èṣù òǹgalọ̀gá aburú nù òun ọmọ jẹ́ ọ̀gá aláburú mo fọlọ́run wá sọ kó ní ọba tó ní kí ni o tó ń yọ òye jáde nínú òru min sharri ma khalaqa kó níbi gbogbo aburú ntọ́lọ́run ọba àlekè ọlá dá tó bá sì wọ̀ tó bá fẹ́ tún ní ti Jahannama mo fọlọ́run wá sọ ọba tí tọ́jà pé òun lọ dá ọ̀gbun kanú Jahannama
kó níbi gbogbo aburú ntọ́lọ́run bá àlékè ọlá dá nínú ìran àwọn ẹranko aburú tó dá sínú jahannama mo fọlọ́run wá sọ kó ń bẹ̀ fún ẹni tó bá mú ìtumọ̀ kejì ṣùgbọ́n min sharri ma khalaqa kó níbi gbogbo aburú ntọ́lọ́run bá àlékè ọlá dá pátá èèyàn ni o àǹjànú ni o kìnnìkan ajíbọ́lá ọmọ ẹdun kìnnìkan ìkẹ̀kẹ̀ oríṣiríṣi ẹlòmíì ti jataare gbogbo ahọ́n rẹ̀ sì tún gbóná lórí kókó lè bá jẹ́yàn yìí náà kí lọ́run tó wá wí. wa min sharri ghasikin idha waqab. ọlọ́run wa ní ìwà nẹ́bì tó sọ pé ọfọlọ́run wá sọ kúrò níbi kíni o aburú ghasikin idha waqab aburú òru nígbà tóru bá dúdú tóòrùn ti wọ̀ tálẹ́ wá dúdú bírímù ṣe mọ̀ pé a ti gbé tọ̀sán wá a tún gbé tòru wá gbogbo àwọn kìíní kan má jẹ́ wọ́n kí ọpa lóru má jẹ́ wọ́n ṣe kìíní kan kúlẹ̀ àwùsùn lọ ti ṣẹ́gun rẹ̀ báyìí bí ṣe ń sọ̀kọ̀ ọ̀kan nìdè yẹn ń tú. sallallahu alaihi wasallam. nìdè yẹn ṣe kí ni o ní ń tú àwọn tí ń ṣaburú nínú òkun bírímù ọlọ́run mo tún wá sọ̀kúrò níbi aburú wọn má jẹ́ aburú wọn kàn mí ẹ dákun nígbà tó wá fọlọ́run tó fi wá sọ ṣé ọ̀lẹ́ lẹ́pọ̀lọ́ ni ẹ wá ní òlé dá sí mọ́ o àfi kẹ́ bukẹ́ wá mọ̀ pé òkú lẹ́ wá lọ ń pè òkú àjíbọ́lá ọmọ ẹdun kọ́ iyeye ni náà. wa min sharri naffathati fil uqad. àti gbogbo aburú àwọn tó jẹ́ yí pé àwọn máa ń jẹnu wújẹ́wújẹ́ ni tí wọ́n máa pọ̀fọ̀ pé àwọn dé nítorí lágbájá o tí wọ́n máa jẹnu wújẹ́wújẹ́ wọ́n fẹ́ ta kókó nítorí rẹ̀ gbogbo aburú tí ẹ fi ń ta kókó tí ẹ sọ pé ẹ ò ní o òǹdẹ ayé kò dé o kíní kan láti papọ̀ yìí o kò gbọdọ̀ kárọ̀ ọmọ níní o ṣébí torí tó fi ń sáká kí náà nu àníkúlẹ̀ òsùn ni ọba ayé wọn jẹ́ ọlọ́run mo ti ẹ̀dẹ́kun aburú wo lọ́wọ́ kò tí Islam ti dàkọ̀ ẹ̀ ń pa ayé àmọ́kànlá lápè wa min sharri naffathati fil uqad gbogbo àwọn àpọ̀fọ̀ sínú tààtà kókó sínú igbá nínú àwo ẹ̀dìmọ́lẹ̀ ẹ̀kànmọ́gi gbogbo àwọn ẹ̀rìmọ́lẹ̀ ẹ lọ wí nǹkan sí tẹ́ bá ti pè é tẹ́ pè gèdè sí gbogbo ègèdè ibi tí bá ti ń pè é ibẹ̀ ni ọba lọ àlìkíámà má fi kúlẹ̀ wù sílẹ̀ láìsí o ànábì sọ o pé wàláì kò sí téèyàn lè fi wáṣọ kó ń bí aburú tí ó lè tú ìdè tó ń tọ́lọ̀ ń wá fún mi yìí o kò sí mọ́ o kúlẹ̀ wù sókè ní kejì ojú ẹsẹ̀ ànábì rẹkọmẹ́ndì ẹni pé agbára ńlá ni ọlọ́run ọ̀fẹ́ ní kẹ̀kẹ́ ṣáájú rẹ̀ ń gbọ́ ọlọ́run wa gbàgbára ń fún wa tó tún wá ń kọrí inú igbó wa ń lọ pọ̀fọ̀ wa min sharri hasidin idha hasad. àti gbogbo aburú àwọn tó jẹ́ pé kó rí ọ bọ́ lọ́wọ́ ẹni òní máa ń wù wọ́n nígbà wọ́n bá ń pètèpèrò pé kó rí ọwọ́ mi ọbọ̀n ọlọ́run mo fi ọwọ́ sọ̀kò bí aburú wọn jọ́ máa jẹ́ back to sender. àmín. ìtumọ̀ hasidin idha hasad àwọn oníkèéta kò sí ìtumọ̀ kèéta kankan akànfi Yorùbá tún ni kèéta ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó jẹ́ pé káyé ìrí ọ bàjẹ́ ní wá tí gbogbo tó ń lọ ọ̀dọ̀ bàbá tó ń lọ ọba tó ń gbé búrẹ́dì 700 naira fún tí ń yiri ẹ̀ wónu ṣébí ń tọ́ wá lọ nú gbónú ilé ahoro ilé àti ẹ̀wà wó pọ̀ bí o ti ń gbanú kọ̀rọ̀kọ̀rọ̀ káàkiri nínú kí lọ wá lọ ọ̀rọ̀ bàbá ilé ìní ọ̀bọ̀ yanjú ọ̀rọ̀ rẹ̀ inú sẹ́nu bí téèyàn ti lọ máa ń báyàn níbi tó ti lọ bá wọn ẹni tó gbé búrẹ́dì 1000 fún tí ń yiri ẹ̀ wó pèsè tó mú wá fóònù ó lè dá fún kọ́mọ yẹri búrẹ́dì 1000 wò yìí ní àbọ̀ táyé rẹ̀ sí. so ibi tí torí kálíbà àgbà béèrè ibi tá a ti dúró nù ná àti ìparí rẹ̀ part 1 àti sọ àwọn àdúrà tán àti ìsọbó láti lo kúlẹ̀ àwùsù kìíní kejì náà o ẹni tí a ń dè tó jẹ́ pé wọ́n dè mọ́lẹ̀ àwọn àdúrà wo làní bí máa ń ṣe ó sì dijọ́ mẹ́jọ o so bó láti lo kúlẹ̀ àwùsù kìíní kejì náà fẹ́ni tó jẹ́ pé ó tún wà nínú ìgbèkùn sẹ́yà pé àwọn àdúrà tí mo ti síwájú àdúrà tànàbí Yusuf alayhi salatu wassalam ònìyàn àti ìsọ ìwúlò rẹ̀ o bó ló fi jẹ́ yípẹ́ ní tó wà nóde tá a ṣe lo kúlẹ̀ àwùsù kìíní kejì pẹ̀lú ewé sídìrù bó láti lò à ń bọ̀ nbí eléyìn so insha Allah ta'ala so fún àwa tí a bá ní béèrè 090
98 88 99 39 tàbí 091 2 mẹ́rin 29 39. Hello, salaam alaikum. Alaikum salam. Yes, sir. Okay. Àwọn ọlọ́dẹ́lẹ̀ ṣé ọlọ́dẹ́ Ọ̀yọ́ state wà lọ́la ni sọ́ọ̀ state náà gbé clear ọlọ́dẹ́ ni okay ọlọ́run kó ṣàánú wa ni in tí wọ́n ń declare pé ọlọ́dẹ́ pé wọ́n ń ṣe ọdún ẹbọ nǹkan pé àwọn oníṣẹ̀ṣe náà wọ́n declare ọlọ́dẹ́ fún wọn eléyìí kò sí inú ọdún tí mùsùlùmí wà nítorí eléyìí ń jókòó kalẹ̀ so tí ẹni tó bá jù sí ìjọba ló fún lọ́lọ́dẹ́ ń tiẹ̀ kó jókòó tiẹ̀ so kò sì sọ kọsàn dúkà kan nìkan kan gò lè mà sí bóni ní on the 20 ta ló mọ the 20 ń tọ́ ẹ kíjọba ó wò kíjọba kó wò dáadáa gbogbo ìjọba ni àti pàkíyèsí náà lánàá so tọ́ ẹ kún wò dáadáa ni pé àwa mùsùlùmí a ní tí ń gáìdì wa o House of Assembly anything tí a máa fẹ́ ṣe kún ó pé gbogbo ẹlẹ́sìn wà pé ẹ dákun ìwé wo ló wà documented iléyá ẹni ká máa ṣe ọyá níbo ló wà nù Kùránì yín àtàdísì tá a bá ti rí mú wá ẹ mọ́ grant ẹ o ẹ má approve ẹ o ẹ pa Christian náà níbo lè léyìí wà ẹ approve ẹ oníṣẹ̀ṣe ń bọ̀ àwọn ó ti rí ìwé kò sí ìwé kankan o ṣé throughout the world náà ṣe gbọ́n tí wọ́n ṣe no on the 20 ta ló mọ́ August kí ló ṣẹlẹ̀ lọ August kí ló fà tó fi jẹ́ ọdún irú ọdún wo ni ṣé ti Ọ̀ṣun ni ṣé ti Ṣàngó ni ṣé tọ́ya ni ṣé ti kíní ni so eléyìí ò sí inú gbogbo ọdún tá a bá ṣe tí ọmọ nìyẹn la àwọn Christian ṣe December 25 wọ́n kórìí chọ́ọ̀chì wọn ò dàdúgbò rù so mùsùlùmí ṣe léyá wọ́n kọrí mọ́sálásí wọ́n kọrí yídì wọn ò dàdúgbò rù ọdún tí ọba ní kéèyàn mọ́ rí orò kan tí wọn ò ní rí Olúwo Ọlọ́run bá ní ṣàánú wọn orò wo ní anybody tó yẹ tọmọ ìlú ọba ti lè rí kì í ṣe kinní bí yìí sọkálukó rí ẹ sì ní kéèyàn mọ́ jáde ẹni wọ́n sì declare kọ́ níjọ́ là ń lọ yídì ìta ní ẹja kí wọ́n mọ́ jáde o kọ́lá mùsùlùmí lọ́ọ́ tajà àjọ ọdún kí lọ́ọ́ kan mùsùlùmí lọ́ọ́ tajà àjọ ọdún ẹni tó ní di owó tó lọ́ọ́ tajà àjọ ọdún ẹlòmíì gan kò tó ní kí yídì so kan tó wá sọ so gbogbo ohun tí ó bá ti di pé ẹ máa sádà ẹ máa léra yín káàkiri torí pé kò sí náà ni ẹ sì máa rántí gbogbo bí tá bá ti ń àláò pé bíbọ nǹkan so wọn ò ní wọn yé fi ọmọ rẹ̀ bọ rẹ̀ ajẹpẹ tí ì bá sọ ọmọ rẹ̀ wọn lè fi bọ rẹ̀ gbogbo ẹni tó ń náà bá sì ń àláò pé ẹ já padà sí táwọn àbá wa ń ṣe ọmọ kálukú ò ní sèfù náà o torí pé ní tí ẹ máa ń ṣe láyé ìjọ pé kíní kan tó rò lóhun ọgbà ni so bóyá yọ kago sọ́dọ̀ rẹ̀ náà o toro ti yọnu sí mọ àdí wọn modernize ẹ so ti yé bá wọn kọlọn kọ sànù wà náà 09098889939 náà. Wa alaikum salam wa rahmatullahi. láti Magana náà. Ọlọ́mọ kún àkàyè ọlọ́pàá tó fún ọ̀rọ̀. Alámà mi. Àmọ́ ń gbádùn lọ kí ló pọ̀ ní ìsìlámù ni wàláì àgbọ́yé ìbá ti kún. Ọlọ́run ṣàánú wa o. Àgbọ́yé dáadáa. Ọlọ́run tó bá jọ kó tó pẹ́ fún wa. Alámà mi. Tàbí fún wọn àlàáfíà yín tó ọ̀dọ̀ kú ẹ̀ fún wa. Alámà mi. Tí wàá ń ṣe àwọn kó mọ̀ jẹ́ ṣé ní àṣetì. Alámà mi. Ìdìbò tó ti ń da lọ́rọ̀ yín kó mọ̀ jù bàjẹ́ àwa táwọn gbọ́ náà kó jẹ́ ká lè máa mú un. Amina ya Allah. Jazakumullahu khairan. So nínú àwọn àkíyèsí tá a fẹ́ pò wá sí lórí àsìkò oorun torí pé àwọn èèyàn máa ń béèrè rẹ̀ dáadáa ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run gbogbo àtà mọ́ṣáláṣí tẹ̀ tí máa pa aago 14 àkàsírì ìrun àsírì ìrun tó olólágbára jù náà run o tí àsìkò oorun ọba tí ètò sẹ́rí tí a máa kọ aago ní ìsìn bóyá bíi 3 minutes after 4 òun ni àsírì ń wọlé so báyìí ọ wọlé yẹn kì í ṣe lẹ́ẹ̀lọ́ kí o lẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ pé ni o ẹ̀ẹ́sẹ̀ pé ìgbà náà lẹ́ẹ̀tọ́ pé gbogbo òun tẹ́ bá pè ní tó 4 ní mọ́ṣáláṣí ẹ̀ ń tẹ́sítì máikrófóònù wò ni o bóyá òṣìṣẹ́ àbí òṣìṣẹ́ bíi 5 after 4 àbí nǹkan ò ní báyìí so ẹ pè ní 5 after 4 ẹ kì bóyá bíi 15 after
so gbogbo nǹkan pè ní tó fọ nǹkan bóyá ń wò bóyá ń jìn ṣiṣẹ́ tó ti yé bá wọn ìrun tí ó bá ti wọlé wọn èpè lẹ̀ so asiri yẹn ẹ jẹ́ ká kíyèsí dáadáa so bẹ́ẹ̀ náà ìrun àsùnbà tó ti yé báyìí nísìn àlèmọ̀ kí ìrun àsùnbà wà ní 15 to 6 kódà 20 to ó ti mú 20 to mú so but ìgbà tí wọ́n ó pè bí 20 after so bí 15 after kéèyàn stop sàárì so kọ́lọ́nkọ́ sànù wa ẹ jẹ́ ká á mọ̀ padà sọ̀rọ̀ àsìkò oorun dáadáa bákan náà program wa tí à ń ṣe ní ọjà àbá ní every Wednesday so tí àwọn nàkómi ò tí wọ́n fún wa níbi oṣù méjì láti wá fi ṣe wá sí so ẹ jẹ́ ká máa dìde káwa náà máa gbọ́rọ̀ Ọlọ́run so alhamdulillah akígbà àwọn tí atúndọ̀ ń pàdé ń bẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kọ́ aago 5 òun náà ní nírọ̀lẹ́ so tí ó fi di 6:30 inshallah so kí lọ́jà àbá Central Mosque a tó pàdé níjọ́ Wednesday yìí so ká máa fàsìkò wálẹ̀ ní táwọn àtàná sínú so ayé ti di ayé tí ọgbọ̀ wá sí káàkiri àbí káwọn ọmọ rìnrìn àti ònítumọ̀ kálukú náà máa fàsìkò lẹ́kì sọ̀rọ̀ kí a máa gbọ́ tó bá yá so ní tí máa ń mẹ́mì mọ́ náà nu kọ́lọ́n kọ́ sàfọ̀mọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́ wọlé àtọ́kàn oṣù rẹ̀ inshallah a máa pàdé tó bá dijọ́ Wednesday. àpẹẹrẹ sákọ̀ kì í ṣeéṣe òdì mọ́tò wíwà ìyẹn ọgbà gidi àkáyèlẹ́sìn lolúwa fi ràn wá ká lè tẹ̀lé àṣẹ Olúwa ní ká lè tẹ̀lé àṣẹ Olúwa ní bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú parọ́rùn fáwọn kan nínú àwọn táyé ara lọ́rùn káwa mọ̀ wọ́n ọba olóore káwa mọ̀ wọ́n ọba olóore alhamdulillahi rabbil alamin kò ní jù bá lórí tìyẹn tó wà Al-Basira àwọn tí a jẹ mẹ́tò wá sí etí gbọ́yìn fún ti òní àwọn sásùwà Suleiman Ibrahim ẹ̀sà òkè àwọn náà ni a ti ń gbádùn wọn láti ẹ̀kan àwọn ọmọjọ́ra fún sáà tí a wà yìí ọ̀gbẹ́ni Ajíbọ́lá Sàlámì àti ọmọ ìyá àwọn Adébáyọ̀ Àmíyù ni wọ́n ń tẹ̀ dáadáa tí a fi ń gbọ́ akétékété nílé bákan náà àtàjọkọ́ wọn ní ajé amúfíà àyọká ní agbára àti àṣẹ Ọlọ́run ìpàdé tó di ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ ká mú gbàgbé wáàsí tí wọ́n kéde fún wa ní ọjà Aba ká bá ní ìbéèrè kan àbí kẹta fẹ́ béèrè lọ́dọ̀ àwọn sáàsù wa alẹ́kùn wọn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-1064-39 ẹ jẹ́ kí a tún gbọ́ dáadáa 070-1064-39 orúkọ tèmi ò yí padà orúkọ tèmi ní Ridwanullah Muhammad Jami aka mọ́jì ó bàjẹ́ oníwàkà súnà